Good day, ladies and gentlemen. Parent of justice, co-debater, and my fellow people. My name is Sidi. To the interfere. Me, I want to interfere there about the people. To one behind. Are you following me, people? Everyone telling me, "Kalo, you Egypt ni awabai." What's your name? Kilo coin. I am Abdul Ali. The my name is what? Okamon. I am Abdul. Okamon ni Abdullahi. Elekpo jijo. Mr. Abdullahi, say man yagbe, he dey sit, he dey pupu. Biamil kiki. Yani biamil kiki ayo. Ayo, okay. Wọ́n ní ayùwà. Wọ́n náà máa ń yàgbẹ́. Ìgbà líle la máa ń yà bí ìgbẹ́ sororo. Ẹ bá sọ fún ẹ bá ń bèrè lọ́wọ́ wọn. Bimaya wala adib. Intolitni méjèèjì. Wọ́n ní ìgbẹ́ méjèèjì lè bó máa ń yà. Èmi ọmọ pé èbó máa ń yàgbẹ́ tẹ́lẹ̀tẹ́lẹ̀. Èyìnbó sẹ́mẹ́ntọ̀ ìdè pís. Biamil pipi. Ayo. Wọ́n ní òyìnbó náà tún máa ń pìlì ìmọ̀ pé wọ́n máa ń pìlì. Èbó sẹ́ máa ń fọnu. Ẹ bá ń bèrè pé sọ́ máa ń fọnu. Ẹran mi lẹ́ti fífọ̀. Ẹni tí translate fún mi ọ̀gbọ́n Simi. Ìmọ̀ ìjọ máa ń fọnu. Èbó sọ pé àwọn máa ń fọ. Èbó sọ pé àwọn máa ń fọnu. Èbó ṣe ti máa rí ṣe ti fẹ́yàwó. Gẹ̀rìzí wàlàlà. اتجوزت ولا لسه؟ لا لسه. Okay, listen. خاطب. Wọ́n nípa àwọn tí níyàwó. Èbó ọmọ mélòó lè bí sẹ́ẹ̀ lè bí ọmọ 50. Ẹ bá ń bèrè lọ́wọ́ wọn. Can the baby come soon? بيبي 50؟ لا نو La. Wọ́n nípa àwọn ò lè bí wọn 50. Ẹ bá ń bèrè lọ́wọ́ èbó sẹ́ẹ̀ ti jẹ́ranjẹ́ ńgbà tẹ̀ wà ń kékeré. You dey sit when you have baby when you kéré. La. نو. Wọ́n nípa àwọn ò jẹ́ranjẹ́ ńgbà. Wọ́n ní àwọn ò jẹ́ranjẹ́ ńgbà tẹ̀ wà ń kékeré. Èbó sọ dúdú àbò pupa. Ẹ bá ń bèrè lọ́wọ́ wọn. Inta eswe wala asfar. محاول اللي هو اصفر. Asfar ayo. You know sir? Òun yellow. Wọ́n ní àwọn yellow pepper yellow pepper lóyìnbó. Òyìnbó ṣé ẹ máa ń wọṣọ? Ẹ bá ń bèrè. Ilé sí ìdún wàlàlà. بلبس هدوم. Ayo. Wọ́n ní àwọn máa ń wọṣọ. Èbó ṣé ẹ máa ń wọ pátá? Bilefsi boxer. Yes. Ayo. Yes. Èbó máa ń wọ bẹ́sà. Ẹni kí èbó bá ń fi èdè ìlú wọn kí wọ́n sọ fún wọn káwọn èèyàn wọn kí wọ́n subscribe sórí YouTube Kamiti TV. Ẹ bá sọ fún wọn bẹ́ẹ̀. Selling my ad for YouTube. We will let them subscribe and the YouTube channel. Yẹ sọ fún àwọn èèyàn Yalla. wọn. في Arabic أيوة كلمة لهم. احطوا لنا لايك وسبسكرايب واشترك في القناه. Wọ́n ní ẹ subscribe sórí YouTube wa. My name is Sidi to the interview. Ìmọ̀ rí yín next week. Èbó dúdú àti èbó pupa. Èbó kan rèé tí ọ̀rẹ́ mi ní èbó. I love you, Ìbò. Yọ̀ọ̀dà fún yẹn mi bá wa ká lọ.